pẹ̀lú gbólóhùn ìkíni káàbọ̀ àti ìdùnnú lọ́pọ̀lọpọ̀ fún ìdíje tẹ́sẹ̀ àti ọdún 2015 eléyìí tí ó gbéra sọ nílẹ̀ ẹ̀kọ́ gíga ẹlẹ́ẹ̀kejì ti ìlú ìpínlẹ̀ tá ń pè ní CGD ìpínlẹ̀ ṣojú àwọn èèyàn jàǹkànjàǹkàn àti ọmọ ìlú lápapọ̀ látòrí ọ̀gá àgbà tó ń darí ẹ̀ka eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ Plateau lápapọ̀ ọ̀gbẹ́ni Jamal Isa alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ lápapọ̀ olóyè Cyril Adébọlá tó fi dórí arákùnrin Òṣàndépòlẹ̀ tó jẹ́ alákòóso ìdíje tẹ́síà eléyìí tó ń wáyé níjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀. ọjọ́ 12 oṣù keje ọdún 2015 ní ìdíje ọ̀hún gbéra sọ láàrin àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù AS ti ìlú ìpínlẹ̀ àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tàtọ̀nùkọ̀ àwọn olówó àkó kí ìdíje ọ̀hún kó tó lọ sí ìparí. èyí ni ìbẹ̀rẹ̀ ìdíje ọ̀hún tó gbéra sọ níbi tí AS ti ìlú ìpínlẹ̀ ti gbéwúrò sójú àwọn ti Tàtọ̀nùkọ̀ pẹ̀lú àmì ayò 2 ọ̀tọ̀ọ̀tọ̀. lásìkò tí ó ń sọ̀rọ̀ olóyè Òṣàndépòlẹ̀ lẹ́nu ọ̀pá gbogbo wa gbólóhùn tí wọ́n fi léde rèé. máàṣì wọn náà yọ bẹ̀rẹ̀ lónìí a máa parí ilé ìjọ 16 oṣù kẹjọ ọdún yẹwọ náà yìí gbogbo arrondissement mẹ́fẹ̀ẹ̀fà yọwọlé kọmínà Àjáwọ̀rẹ̀ lè máàṣì náà fẹ́ máa gbá lérí ẹ̀ donc arrondissement Àjáwọ̀rẹ̀ centre ni o arrondissement Ìpolú ni o arrondissement Ìtàtọ̀nùkọ̀ arrondissement Oko Akare arrondissement Ìpínlẹ̀ àti arrondissement Ìmàṣẹ̀ gbogbo arrondissement wọn lọ ní terrain ibi yẹn fẹ́ máa gbá ballon náà ni à ń tọrọ lọ fún gbogbo àwọn yé ọjẹ ọmọ àwájọ ọmọ ìlú fọlí ó lè kù síbí kan ó lè ìmúra wa náà lè kù síbí kan káàtó wọn kọ fún ọwọ́ wọnà fún ọ kó máa pè wá sọ kéèsì àwọn yóò lè pè wá directement àwọn yóò lè wá bá wa láti sọ fún àfọlẹ́ à ó kù síbi wọ̀nyí ọtọ́ kù síbi wọ̀nyí ẹ̀tọ́ ṣàtọ́ṣe níbi wọ̀nyí wọn kó máa sá fún wa wọn kó máa fà sẹ́yìn àjùhun àpapọ̀ ìwà ni fún kájọ ṣe fún kó lè lọ òkè à ń fún àsìkò yẹn fún kí àwọn yọ jẹ́ responsable équipe wọn fọlé wọn kú ìnáwó gbogbo wàhálà yẹn à ń ṣe fún láti lè ṣe ìdàgbàsókè kọ̀mínà Àjáwọ̀rẹ̀ yìí ṣe á sì jẹ́ ṣèyege fún wa ọlọ́run náà sì ti wá lẹ́yìn ọmọdé wọn náà yẹn ń gbá ballon lónìí ọlọ́wọ́n ṣe àti rí iná wọn ná equipe lákúlákún àti rí iná wọn yé wọn kò ọgbà wọn kan yàn pẹ̀lú Gabriel par exemple yóò gbá ballon níbi lọ́dún kọjá ó ti wọlé ìlú òkèrè nísìnyí kò fútọ́ sí iná tó náà yé àdúrà ìwà lè fọlé àwọn yẹn kópa náà yẹn náà pàápàá bó bá dọdún ń bọ̀ kò sí nípa etíkó ẹ̀ kò sí nípa ìtàrùn fún gbogbo ọ̀pọ̀ náà kó má tọ́ sí iná wa níbi wọn kó ti lọ ìhìn òdi láti ìhìn òdi náà pàápàá náà wọn tọ́ lè ní mú àyẹn àti padà wọlé fún ọkọ̀ àpá tẹ̀sẹ̀ à ìhìn ó dá alájẹ fún àwọn yóò ti ń gbá náà equipe lákúlákún wọn kọ́tọ̀ lè àpapọ̀ pẹ̀lú àwọn ọmọ kéékèèké wọn yóò wọlé bí fún ọdún náà kọ́tọ̀ lè dùn ju pé ó wà nísìnyí lọ. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ olóyè Cyril Adébọlá àwọn náà pẹ̀lú kó ṣàìsọ bí ìdùnnú wọn ṣe tó lórí ìdíje ọ̀hún tí ó wáyé. ní ọjọ́ tèní èyí tí à ń pè ní àkànrú ní apá àkànrú ní èyí tá a bẹ̀rẹ̀ lọ́dọ̀ ni a fi àkókò yìí fi kí àwọn frère wa àwọn mẹ́ta tí wọ́n ní irú ìdè bẹ́ẹ̀ ní 2021 tí a sì tì wọ́n lẹ́yìn a dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ wọn a wá kí gbogbo àwọn tí ń nọwọ́ sí bẹ̀rẹ̀ lórí Honorable Abiose àti gbogbo àwọn opérateur économique àti gbogbo àwọn ìlú torí tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn nínú arrondissement kankan ní équipe tí ń wá ẹ rí i pé arrondissement kankan àwọn autorité tó wà lọ́hùn bẹ̀rẹ̀ lórí CA ni DA ni PA ni conseiller communal ni àwọn ẹni àkọ́kọ́ tó ń wà níwájú fún équipe ọ̀kọ̀ọ̀kan ǹjẹ́ ń tá a bẹ̀rẹ̀ yìí èyí bá ṣe bẹ̀rẹ̀ yìí náà bí ṣe máa ń rí nànà nìyẹn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ń pé a bẹ̀rẹ̀ láyọ̀ àtàláfíà a bẹ̀ Ọlọ́run bá ń pé kó bá wa fi tútò sí kí kó fi ètò sọ́kàn fún gbogbo ọmọ aráàlú nítorí pé competition kan ni tó jẹ́ pé àwọn équipe ń voyager lọ ní arrondissement tó kù bá a ṣe máa ń bẹ̀rẹ̀ lọ́dọọdún tá a sì máa ń parí ẹ̀ Ọlọ́run jẹ́ kí èyí náà kárí parí láyọ̀ àtàláfíà. ní parí ọ̀gbẹ́ni Jamal Isa eléyìí tí ó jẹ́ ọ̀kan pàtàkì tó sì fi ẹsẹ̀ ìjọba àpapọ̀ ránlẹ̀ níbi ìdíje ọ̀hún àwọn náà pẹ̀lú sọ díẹ̀ lọ́rọ̀ fún aṣojúkọ̀ròyìn wa tí ó lọ kàn sí wọn bẹ́ẹ̀. ẹ pé gbogbo population Plateau Àjáwọ̀rẹ̀ òun péjú síbi ènì ó jẹ́ pé rí ìhun ya ń pè yí football kò jẹ́ ìhun yọ ní kulẹ̀ yìí kò yọ ní pàtì gbogbo àwọn ènìyàn ló wà bí ènì wọ́n á sì dúpẹ́ fún àwọn yóò wọ jìrì á fún ṣe iye fún tó ṣe àwa náà a dúpẹ́ ọ fúnra wa gbogbo yọ yẹ kẹ́ ṣe ìyọ́dún náà fún du ènì àwọ̀ jìrì ẹ̀ a tó wá fún bẹ ọmọ ìlú ìpín gbogbo wa péjú á dúró tiẹ̀ nìkan péjú á dúró títí kọ́ fún parí fún àwọn ìyóbá mérité gbá owó kèdí kó gbégbá owó kè Àjáwọ̀rẹ̀ lọ́gàáyé Tàtọ̀nùkọ̀ lọ́gàáyé Kúlú lọ́gàáyé gbogbo ẹgbó Àjáwọ̀rẹ̀ kọ̀mínà Àjáwọ̀rẹ̀ ní lọ síwájú département Plateau ní sí lọ síwájú gbogbo fún ọdún náà kọ́ máa lọ mẹ́lọ́mẹ́lọ́ yìí ìwọ̀n yà ń bẹ kálukú àwọn oṣù ẹ̀ ìwọ̀n yẹn wọ́n máa gbárí fún wọn fún hàn wá
kò bẹ́ gidi kò sì bí ìjà ìwọ̀n náà wọ́n mọ̀ gba ni wọ́n mọ̀ ṣe ní wọ́n máa gba ni máa da ní wọ́n yẹ mọ̀ mú wọn ìyẹn fún ma lọ́kẹ̀ wọ́n wọ bí wọ́n wọn ní wọ́n fún ma mú wọn ní wọ́n fún ma tẹ̀síwájú mo dúpẹ́ fún àwọn kálukú àwọn oníwò ìròyìn adúpẹ́ fún wọn àwọn àbí gbogbo òlu adúpẹ́ fún yẹn Ọlọ́run bá fún wa ṣe. ààyè àwọn bẹ́ẹ̀lẹ̀ òbíárí ìbẹ̀rẹ̀ kì í sí ìṣoníṣẹ́ ẹni tó bá forítì dópin náà ni a ó gbàlà ní gbólóhùn ìdíje ọ̀hún eléyìí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù ìkeje ọdún 2025 Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọ̀làníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.